subscribe now. Ẹ káàbọ̀ sà. Ẹ rọra bàbá o. Ṣé dáadáa la bá yín sà? Àdúpẹ́ sà o. Ẹ jọ̀ọ́ ìjẹ́ lè tún sọ fún àwọn ènìyàn wa orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Ṣàngówálé Adébáyọ̀ Alákà. Ṣàngówálé Adébáyọ̀ Alákà. Ìdílé wo gan-an lẹ ti jáde sà? Ìdílé Ṣàngódáre Adébáyọ̀ Alákà ni mo ti jáde. Ní báyìí mo máa ń gbọ́ nípa Ṣàngó ṣùgbọ́n mi ò really mọ̀ nípa irú ènìyàn tí Ṣàngó jẹ́ àbí irú òrìṣà tí Ṣàngó jẹ́. Nígbà tá a dé àárí ẹ̀yin gan náà tí jókòó ti àwọn èèyàn tí ẹjọ́ ń ta ayò ṣùgbọ́n nígbà tá a máa gbọ́ wọn ní iná lójú iná lẹ́nu ṣé irú ẹni bẹ́ẹ̀ yẹn ṣe bá jókòó ṣeré ni àbí báwo ó wá jẹ́ ohun tó yà mí lẹ́nu gidi. Mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún wa díẹ̀. Kìí ṣe Ṣàngó ni wọ́n ń bá ṣeré, Ṣàngówálé ni wọ́n ń bá ṣeré. Ṣàngó wà nínú ilé, ọmọ lẹ́yìn Ṣàngó ni àwa jẹ́. Ihun tí à ń bọ ni là ń pè ní Ṣàngó, tọrọ wá sílé ayé tá à ń bọ. Ọmọ lẹ́yìn rẹ̀ ni àwa jẹ́, tí a sì ní àwọn akin ẹgbẹ́ wa tá a jọ ṣeré lábẹ́ ayò láti tayò ọlọ́pọ́n. Ìlú jẹ́ kẹ́ ẹ̀ bá àwọn èèyàn lọ́dọ̀ wa tá a jọ máa ń ṣeré, ẹ̀rí tẹ́ bá wà àwọn èèyàn lọ mọ́ mọ́ fi ayò ṣeré. Látayébáyé láti bá ayò ọlọ́pọ́n tá a fi máa fi ṣeré. Tí a bá béèrè láti pé adé láti wádìí bóyá májàlè èèyàn ní o, afẹ́ bọ Ṣàngó lọ́wọ́ ẹ̀ ní o, afẹ́ ṣe nǹkan pa Ṣàngó ní o, láti jọ aláyé ti dáyé láti bá. Ẹ pé kí ni à ń pè ní Ṣàngó? Ṣàngó lọ́rọ̀ wá látòdì ọ̀run. Téèyàn bá ṣe nǹkan òkùnkùn wọ́n sọ pé ẹ lọ bẹ Ṣàngó lọ́wọ́ sí, Ṣàngó wa máa ṣe takuntakun títí tí mo fi rẹni tó ṣe nǹkan àbòsí. Ìpàṣẹ Ṣàngó pọ̀, bí yàn bá ń wọ ọmọ tí ọ̀rọ̀ ọmọ bí o lè lọ bẹ Ṣàngó lọ́wọ́ ẹ̀. Nípa ìwọ Ṣàngó ìmọ̀ràn ọmọ bí ọmọ ní jẹmí yá bó mo ti fẹ́ ṣe tó bá kórógbó mo pè kó mo rógbó wá kó má kókò díẹ̀ wá mo fi bá bọ Ṣàngó. Ṣàngó ọ̀hún bẹ́ẹ̀ náà lé o. Kí ni tá à ń pè ní Ṣàngó? Ẹni ìpọ̀rí tó fi lélẹ̀ pé mò ń lọ ń tèmi o, ṣùgbọ́n tó bá ti fẹ́ ké pè mí ìpọ̀rí yìí lẹ́mọ̀ ké pè ìní àwa gbà ẹ̀ là ń bọ̀ tó jẹ mọ́ Ṣàngó. Tí ẹnìkan bá fẹ́ tọrọ nípa ti Ṣàngó yìí ńlá lọ fi tọrọ fún yóò sì dọlọ́mọ. Tí bá ń wájé tí ọ̀rá jẹ́ ní àá fi bọ́ fún yóò sì dálájé. Bẹ́ẹ̀ pàṣẹ Ṣàngó ti lọ pẹ̀lú iṣẹ́ tí ń ṣe nù bó ṣe rí nù. Tó àgbà nìtàn lórílẹ̀ ṣe púpọ̀. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ ṣáájú torí mi ò rò pé mo lè jókòó ti lára àwọn ìránṣẹ́ Ṣàngó gẹ́gẹ́ bí n ta àti gbọ́ nípa Ṣàngó rí ṣùgbọ́n ẹ̀ ń fi mí lọ́kàn balẹ̀ ń sìn. Ṣàngó yìí pànìyàn, kì í ṣàdédé pànìyàn. Ṣàngó sì jẹ́ ẹnìkan tó dára. Àbí kí ni ẹbẹ báwọn èèyàn àjọ jókòó? Ìránṣẹ́ Ṣàngó làwa náà jẹ́. Tí Ṣàngó bá dúró báyìí àwa tá a jọ mọ ìránṣẹ́ Ṣàngó àgbọ̀dọ̀ dúró tì í tó bá bẹ̀rẹ̀ sí bínú rẹ̀. Kí láà sọ pé ẹ̀mí ẹ̀yin ẹlẹ́ran ara mi àti ẹ̀ lájọ jẹ́ lájọ dúró tira wa báyìí. Sọ bí Ṣàngó ṣe rí nu. Tó ká tó tẹ̀síwájú, ìjẹ́ ó ṣeé ṣe kí ẹ ṣe àwọn àfihàn nǹkan kan fún wa? Ṣé ẹ̀yin kí n tó béèrè ìbéèrè yẹn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ṣàngó ẹ̀yin náà máa ṣe gbogbo ohun tí àwọn ènìyàn ń ṣe bí? Torí gbà tá a dé bí mo rí pé irun yín yàtọ̀ sí ti tèmi báyìí, ẹ di irun ẹ sì ní iyùn lọ́wọ́ àti lọ́rùn. Ṣé àmì ìdánimọ̀ oníṣàngó nìyẹn ni àbí báwo? Bí tẹ́ ẹ béèrè nǹkan tó dára ni. Ìwọ tó jẹ́ oníṣàngó tó jẹ́ adóṣù Ṣàngó má gbọ́dọ̀ mọ́ tó bá ti jẹ́ adóṣù ọ̀gbọ́dọ̀ dirun tó jẹ́ tó oníṣàngó báyìí bí mi ṣe dirun tẹ́yìn ò dirun yìí. Ẹni tó jẹ́ adóṣù Ṣàngó tàbí ọmọ oníṣàngó ọ̀gbọ́dọ̀ ní ìkélé Ṣàngó lọ́wọ́ báyìí tó jẹ́ àmì Ṣàngó yìí. Eléyìí a gbọ́dọ̀ fi sọ́wọ́ tó jẹ mọ́ malangana tó jẹ mọ́ ara àwọn ẹ̀ṣọ́ ti olórìṣà torí ẹgbẹ́ ló ń lo ìlẹ̀kẹ̀ eléyìí. Kò sí ọwọ́ lọ́balọ́ba
ìjòyè oníjòyè tẹ́ẹ̀dì tẹ́ẹ̀ní bá irú ìlẹ̀kẹ̀ báyìí láti torí ẹ̀ pé ìwọ tó jẹ́ oníṣàngó tó jẹ́ alámìláaka ò gbọ́dọ̀ ní lọ́wọ́ ní ìpasẹ̀ ti Ṣàngó tí àwa náà ń gbé ṣe bí ẹlẹ́gùn Ṣàngó Ọ̀yọ́ bó ṣe wà ó ń gún ẹ̀gùn fún Aláàfin Ọ̀yọ́ for empire bẹ́ẹ̀ ni àwa náà jẹ́ agẹ̀gùn fáwọn èèyàn lẹ́yìn odi àwa náà ń gẹ̀gùn nílùú Ọ̀yọ́ yìí ṣùgbọ́n kì í ṣe pé lóòjọ́ tí Ṣàngó ọba jáde àbàgbàsọ gárùn àmọ́ kiri Ṣàngó káàkiri ìlú bẹ́ẹ̀ kọ́ tí ọba jẹ́ lókèsẹ̀ tó jẹ́ kókó àgbọ̀dọ̀ gbé bòde bó ṣe rí nu kì í ṣe pé bí mi ti wọṣọ yìí ìlàwọ̀ àgbẹ̀ aṣọ Ṣàngó wọ̀ pé mò ń kiri ìlú kí o kò rí bẹ́ẹ̀ o tí ọba jẹ́ pé òde pé ẹ dákun o abẹ̀wẹ̀ Ṣàngó o ẹ wá bá wa ṣe o èèyàn gbọ́dọ̀ ògbẹ́rì ẹ bá dórí ibòmíì ẹ kàn bá ti mọ̀ pé Ṣàngó ni mí ẹ ṣe Ṣàngó o tí ọba jẹ́ kókó kan ẹ ṣàdédé lè rí Ṣàngó kó bóde tí ọba ṣe pé ẹ mọ àbọ̀ àbí báyìí o àní èdè yín o ẹ gbọ́dọ̀ rí bọ́dọ̀ Ṣàngó ṣe rí nu. nǹkan kì í síbẹ̀ o mo lérò pé gbogbo wa náà ni àgbọ̀n tí àwọn bàbá wa sọ ní báyìí mo fẹ́ béèrè pé ṣé ẹ ní àwọn nǹkan kan tí ẹ lè fi wọ̀n wá yálà àwọn ọ̀nà ìlànà àti ètò tí ẹ máa ń ṣe kó tó di wípé Ṣàngó gangan fúnra ẹ̀ jáde síta. ìlànà wà tí Ṣàngó bá fẹ́ bọ́ síta pé bóyá lọ́la o mò ń lọ ṣeré Ṣàngó bóyá bí àpẹẹrẹ pé irú ìlú Ìlọ́ra tó súnmọ́ Ọ̀yọ́ pé mo fẹ́ lọ ṣeré Ṣàngó ń bẹ̀ ọlá sí ni o a wà mú a lọ bá ìṣọ̀ ọ̀dàrà òun náà nílò ọ̀kan yìí a fún ní obì a fún ní epo a fún ní iyọ̀ pé ìwé ìṣọ̀ ọ̀dàrà bí mo ń lọ yìí o ṣáájú mi kan èmi o tírí èṣù oníṣẹ́ni kan oníṣẹ́ni síwájú èṣù nǹkan dáadáa ni báwo ni wọ́n ṣe jẹ́ sí mi ǹjẹ́ mo lè sí ọ àbí n ò lè sí ọ bí ẹ̀ ní èṣù ṣe jẹ́ tọ́ba wá sí nǹkan bá èṣù ti ṣe nǹkan láburú fún mi èṣù ṣe nǹkan láburú ó fẹ́ fi dẹ́gbàgbé mi àti ẹ̀wò ni là á fi kọ́ bọ èṣù kó tó di pa jáde bàbá fẹ́ jáde tá a kó lọ́dún èṣù ọ̀dàrà àwọn àbọ̀sọ́dún Ògún ìwọ Ògún o ìwọ mò ń gbé lọ bí báyìí o bó o lo ṣe ní jẹ́ rí jáàmù rẹ o àwa tó fún Ògún á fún náà lóbì àbá ti fún lóbì tán torí ìgbà tó pé Ṣàngó là ń gbé lọ á mọ̀ bẹ́ẹ̀ á ti fún lórógbó á ti fún ìyàwó rẹ̀ tó jẹ́ Ọya á ti fún lóyún òbí bẹ́ẹ̀ ni Yemọja á ti fún lóbì kò tó di pa àmọ́ lọ tá a bá dòní wọn gbọ́dọ̀ yẹ wá ní. He's taking us to Ṣàngó shrine now, and from what I heard now is like he's telling us that you have to off your shoe before you enter the shrine. Ṣàngó báyìí. Ṣàngó òde tí mò ń lọ yìí o. Iná kó jẹ́ ń lọ rí o. Kó jẹ́ ń bọ̀ rí o. Ṣàngó nù. A máa pèsè. Òde tí mò ń lọ yìí mẹ́jọ bí ó sì ní mẹ́ẹ̀. A máa pèsè. Ìlọ́tọ̀ lóṣù bí Ṣàngó ṣe wà nù. Ẹ̀dọ̀ rẹ̀ tó fún wa nù. A wà máa ṣàdúrà. A máa sọ sẹ́rẹ́. Nítorí ìwọ Ṣàngó òde rẹ̀ ló jẹ́ lọ. Táwọn Ṣàngó wa máa kẹ́kọ̀ọ́ wọn lọ pé Ṣàngó òde rí. Wọ́n lọ lọ́ọ̀ní òde rí. Ọkà tí bá ń bẹ lọ́nà kọ́ máa ká o. Èṣùmàrè tí ń bẹ lọ́nà kọ́ làdánù. Gbogbo ejò kéékèèké tí bá ń bẹ lọ́nà kọ́ mọ́ lè lanu. Kọ́ ìyá Ṣàngó ó sì máa pé lọ. Àbàbò àbàbò fún Ṣàngó ìlọ́yà o. Àbàforí kalẹ̀ báyìí. Ó Ṣàngó òde rí ní jẹ́ lọ.
kí ni wọ́n á jábọ̀ fún ọ padà ó. àbá dìde àbá mọ́ lọ àbá mọ́ tẹ̀lé ra báyìí lọ títí káfí débi ọkọ̀ táwọn àlè òde nù tó bá jẹ́ òde rí kò sí bá a ṣe lóde tí ò ní yẹ wá bóde Ṣàngó sí wa nù. bó ṣe rí nu. tó ẹ ṣe púpọ̀ tó àwọn ìlú wo ní iṣẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ tẹ́lẹ̀ ṣáájú pé ẹ máa ń jáde wọ́n máa ń pè yín sáwọn kìíní àwọn ibo ni ẹ lè dárúkọ lẹ lè mẹ́nu bà tí ẹ ti dé láti lọ ṣe àfihàn Ṣàngó. ìlú pọ̀ tá a bá bẹ̀rẹ̀ láti ìlú Ọ̀yọ́ wa yìí màmá wa ń bẹ tá a bá wá bọ̀ sí Ìlọ̀rá bá a ti kọ́ wí síwájú màmá wa ń bẹ tá a bá bọ́ sí Ìbàdàn màmá wa ń bẹ bẹ́ẹ̀ ni l'Ékòó bẹ́ẹ̀ ni ní Ìsẹ́yìn bẹ́ẹ̀ ni ní Ògbómọ̀ṣọ́ káwá tó sọ pé bóyá Ìlọrin ńgbà tá a wá tó kó omi àtúnlọ ìlú Brazil mọ́mọ́ wa ń bẹ̀ náà bẹ́ẹ̀ ni káàkiri ìlú káàkiri mọ́mọ́ wa káàkiri tá a máa ń ṣeré Ṣàngó káàkiri bó ṣe rí nu. tó àwọn èèyàn lè pè yín ṣá láti wá ṣe eré Ṣàngó yálà bóyá wọ́n ní nǹkan kan tí wọ́n ń ṣe ayẹyẹ tí wọ́n fẹ́ wò pé àwa fẹ́ kí Ṣàngó kó wá dára ní ibi tá a ti ń ṣe wọ́n lè pè yín. wọ́n lè pè wá nígbà tó yẹ pé ẹyẹ méjì jásà tó yẹ pé mo rò pé kélégún wá sí rí ìbéèrè Ṣàngó yìí ni a wá sí kò sí bí wọn bá ṣe pọ̀ wá pé tọ́ lọ́la o ẹ wá ṣeré Ṣàngó fún wa nígbà tí ìṣẹ̀pẹ́ ẹni Ṣàngó wá pààyàn mbẹ́ bí ẹni a wá ṣeré Ṣàngó káwá dá wọn lára yá ni òǹlọ́ ti yá nù tí Ṣàngó bá ti ṣetẹ́ báyìí yóò ké sí àwọn apóhùn rẹ̀ tó jẹ́ àwọn tí wọ́n pè Ṣàngó lálálálálálá yóò ké pè wọ́n yóò sì ké pe ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ Bàtá ìlọ́ ti yá nù kò síbi tẹ́ ẹ bá gbé pè wọ́n báyìí àméjì ṣe tẹ́ máa ń lọ nù. àwọn tẹ́ ẹ dárúkọ yìí ìjẹ́ ṣe a lè fojú kàn wọ́n lára wọn níbí yìí báyìí lónìí. nígbà tó yẹ pa David náà làjọ ń béèrè ọ̀rọ̀ láàrin ara wa tó ẹ bá ti sọ fún wa tẹ́lẹ̀ ní bẹ́ẹ̀ bá ti wọlé ẹ̀ ti mọ̀ gbọ́rọ̀ Bàtá pé òru bá ń bí mo fẹ́ roro ná mo fẹ́ roro bí Bàtá ó sì máa kínu roro rẹ̀ níyàwó Ṣàngó ètò jí Bàtá àti Ṣàngó ọ̀dọ̀ rẹ̀ nù yọmọ sọ olúwa bí mo fẹ́ roro ná roro ọ̀kànràn ṣoṣo ìbá roro Ṣàngó ọmọ yọmọ sẹ mo pè ọ káre ọkọ mi o wọn jọ máa lọ ni ọ̀rẹ́ jọ ni wọn àwọn Ṣàngó rẹ̀ náà máa ké pè lẹ́yìn wọn mọ sáré tẹ̀lé lẹ́yìn lálálálálá wọn pé ọkọ mi o ọkọ mi ọkọ mi o mọ ọgbọ́dọ̀ sinmi tí ọba dúró bí Ṣàngó ṣe lọ́nu. tó ṣé ẹ ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí ẹnikẹ́ni tí ó bá nífẹ̀ẹ́ láti pè yín pé kí ẹ wá ṣe àfihàn Ṣàngó. a ní ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ ẹni tó bá fẹ́ pè wá 070 37 37 3503. ẹ bá wa pè lẹ́ẹ̀kan sí. 070 37 37 3503 nọ́mbà mi nìyẹn Facebook mi ni Ṣàngówálé Alaka. tó nǹkan yọ kan tí mo wá fẹ́ gbọ́ látẹnu yín mi mọ̀ bóyá ẹ̀yin náà lè ṣe fún wa ni àbí ẹlòmíì ló lè ṣe mo fẹ́ kàn gbọ́ orin tí wọ́n fi máa ń kí Ṣàngó yẹn mi bóyá káwọn èèyàn wa gan náà káwọn náà gbọ́. ó ti pọ̀ ń gbòòrò orin Ṣàngó sì mọ̀ tẹ́ ẹ bá fẹ́ pe Ṣàngó tẹ́ ẹ bá fẹ́ jáde wọ́n sọ pé ọkọ mi sáré tètè wá o etí rẹ̀ là wá ń re ajákoro bí òjò wọ́ ọkọ bí ń pé o Ṣàngó etí rẹ̀ là wá ń re wọ́n sọ pé Ṣàngó sáré tètè ọgbọ̀ngbọ̀n wéwé Ṣàngó gbogbo àwọn tí ẹdó di ọyẹ etí rẹ̀ làwọn ń re o torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì mọ ọgbọ lágbọdélẹ̀ ń pé Ṣàngó sáré tètè wá o etí rẹ̀ là wá ń re torí níbí o àfihàn láti wá ṣayẹyẹ fún wa ní ìtumọ̀ Ṣàngó etí rẹ̀ là wá ń re ajákoro bí òjò ọkọ bí ń pé à ń retí rẹ o torí ìwọ lọkọ ayé ìwọ lọkọ oṣó ìwọ lọkọ àjẹ́ etí rẹ̀ là wá ń re bí a ṣe pè Ṣàngó nù. tó ẹ ṣe púpọ̀ a máa rí yín bá. àṣẹ o àdúpẹ́ o. Adé ìgbà ló gbà. Adé ìgbà ló gbà.
Ọmọ Yorùbá, subscribe now.